A kú dédé àsìkò yìí yóò dára fún aláṣẹ Lédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ 23 nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ mùkúntùn tó ń bẹ nínú ìròyìn wa fún tòní, ẹ jẹ́ ká mú nǹkan tútù náà, à ń padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù, èyí tí ìjọba àpapọ̀ àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ti fi orí kòkó sọ̀dún lórí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà 70,000 naira, eléyìí tí wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún tì sí báyìí, tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu sì ṣèlérí lọ́sẹ̀ tó kọjá wípé tí ó bá fi di ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí tí a wà nù rẹ̀ yìí, àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà wọn yóò buwọ́lù tí ohun gbogbo yóò sì máa lọ bí a ti kọ̀wé rẹ̀. Báyìí wá ní ìròyìn àjààbálẹ̀ èyí tó ń jáde sọ́wọ́ àwọn oníròyìn lónìí wípé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́ẹ̀kẹwàá wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yiri kíní ọ̀hún wò níbi tí wọ́n ti kà á sí etí ìgbọ́ àwọn aṣòfin akẹgbẹ́ wọn lórí àdéhùn ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣìṣẹ́ owó oṣù wọn èyí tí wọ́n gbé kúrò lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà 30,000 naira tí wọ́n ti gbé lọ sí 70,000 naira, èyí tí wọ́n ní yóò wọ ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú àyípadà àti ọdún 2019, pẹ̀lú wípé yàtọ̀ sí ọdún márùn-ún èyí tí wọ́n ní wọn yóò máa ṣe àtúnyẹ̀wò owó oṣù àwọn òṣìṣẹ́ tí ààrẹ Tinubu sì ṣèlérí wípé yóò padà sí ọdún mẹ́ta láti máa ṣe àtúnyẹ̀wò àti àtúngbéyẹ̀wò owó oṣù wọn. Báyìí àwọn nǹkan méjì èyí tí wọ́n gbé yẹ̀wò nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lónìí rèé, ní ìgbà tí ọ̀kan nínú àwọn ọmọ aṣòfin ọ̀hún ti ẹgbẹ́ òṣèlú APC èyí tó wá láti ìpínlẹ̀ Èkìtì, eyín amòfin tó tún jẹ́ olórí àwọn aṣòfin, eyín sẹ́nẹ́tọ̀ Ọ̀pẹ́yẹmí Bámidélé, èyí tó ní báyìí ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì o lórí ìbéèrè ààrẹ Bọ́lá Tinubu sí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lórí owó oṣù wọn èyí tó kéré jù àti àtúnyípadà ìwé òfin èyí tí wọ́n fi gbé àwọn òṣìṣẹ́ ọ̀hún kalẹ̀ tọdún 2019 wípé ọdún mẹ́ta ní báyìí yàtọ̀ sí ọdún márùn-ún èyí tí wọ́n ní wọn yóò máa ṣe àtúngbéyẹ̀wò owó oṣù wọn o. Òun ló ti bẹ̀rẹ̀ sí ní kà sí etí ìgbọ́ àwọn ènìyàn lónìí nílé ìgbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n sì ṣèlérí wípé láìpẹ́ láì jìnà wọn yóò kà fún ìgbà kejì tí wọn yóò sì fọwọ́ sí tí ó di òfin. Ẹ̀wẹ̀, ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ aṣòfin eléyìí tó tún díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé lọ́dún 2023, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra, eyín Peter Obi tó jẹ́ ọmọ oyè ọ̀hún láti ní ẹgbẹ́ òṣèlú Labour Party, òun náà mà ló ti fi ẹnu sí fàákàjà èyí tó ń wáyé o láàrin ilé-iṣẹ́ ìfọ epo ti Dangote àti ti NNPC tí í ṣe ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. Peter Obi èyí tó kọ epistẹ́lì ọ̀hún sórí ìkànnì ayélujára rẹ̀ ló ní orílẹ̀-èdè tó ti dàgbà sókè tó sì lájú bí orílẹ̀-èdè wa Nàìjíríà kò yẹ kírú fàákàjà báyìí kó máa wáyé láàrin ilé-iṣẹ́ aládàáni àti ìjọba àpapọ̀, pàápàá jù tá a bá sọ̀rọ̀ nípa ilé-iṣẹ́ èyí tó ń jẹ́ wípé fífọ epo lọ́múlọ́kùnkúndùn tá a mọ̀ sí rìfáínárì. Ó ní kò yẹ kí wàhálà kankan kó máa kojú ru ilé-iṣẹ́ bẹ́ẹ̀ nítorí pé ó jẹ́ ọ̀kan nínú àwọn ilé-iṣẹ́ tó jẹ́ ẹ̀mí ará ìlú àti ẹ̀mí ìjọba tó fi mọ́ ẹ̀mí orílẹ̀-èdè. Ó ló yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n máa ṣe wọ́n jòjòló bí ọmọ tuntun ni. Ó ní báyìí àgbààgbà méjì wọn kì í ṣe lágbálágbá o. Ó ní òun rọ ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ ti NNPCL àti ti aládàáni ilé-iṣẹ́ ìfọ epo Dangote láti jókòó yí tábìlì pò kí wọ́n jọ yanjú fàákàjà èyí tó wà láàrin wọn kí ohun gbogbo kó sì máa lọ
bí a ti kọ̀wé rẹ̀ láìsí wàhálà kankan o nítorí wípé ohun ẹlẹ́gẹ̀ ní ilé-iṣẹ́ ìfọ epo jẹ́ fún orílẹ̀-èdè wọn sì gbọ́dọ̀ bínú jù nítorí wípé epo bẹtiróòlù àti dísù mọ́ kẹrosíìnì tòun ti afẹ́fẹ́ ìdáná jẹ́ ọ̀kan gbòógì ohun èlò tí mùtúmùwà àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n nílò ní ojoojúmọ́ bí ti hùn kó kéré mọ́tò àti iye yòówù kí wọ́n lè máa tà á. Ó wá ní òun rọ ilé-iṣẹ́ ìfọ epo NNPCL àti ìjọba àpapọ̀ láti fi ọwọ́ pẹ̀lẹ́kùtù mú ọ̀rọ̀ ọ̀hún kí ohun gbogbo kó sì lè lọ bí a ti kọ̀wé rẹ̀ gẹ́gẹ́ bí Peter Obi bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde sórí ìkànnì ayélujára rẹ̀. Ní báyìí wọ́n ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti pe àkíyèsí ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà sí àkíyèsí láti má ṣe sọ ohun tí ojú rẹ̀ kò tó nítorí wípé ọ̀rọ̀ wọ́n ní ohun tó lè dá wàhálà sílẹ̀ ní agbègbè àbí ní orílẹ̀-èdè ni. Ọ̀rọ̀ ọ̀hún ló jẹyọ látẹnu igbákejì ààrẹ àwọn ẹ̀yà Ìgbò tí a mọ̀ sí Ọ̀hánàìzè Ndigbo ẹni tó jẹ́ igbákejì ààrẹ wọn olóyè Damian Okeke Ọ̀gẹ̀nẹ̀ eléyìí tó sọ ọ̀rọ̀ náà lórúkọ àwọn ẹ̀yà Ìgbò àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé òun rọ Bọ́lá Ahmed Tinubu láti pe ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà sí àkíyèsí àwọn ọ̀rọ̀ tí ó bá máa sọ jáde ní ìgboro ẹnu kó rí dájú pé ó jẹ́ òtítọ́ kó má ṣe parọ́ àsọdùn ọ̀rọ̀ mọ́ ẹnikẹ́ni o. Ọ̀rọ̀ ọ̀hún èyí tó jáde látẹnu Okeke Ọ̀gẹ̀nẹ̀ wípé Báyọ̀ Ọ̀nànúgà fi ẹ̀sùn kan Peter Obi tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 wípé Peter Obi jẹ́ ọ̀kan nínú àwọn igi lẹ́yìn ọgbà èyí tó ṣe àtìlẹ́yìn fún àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ebi èyí tó ń pa gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn gógó oúnjẹ àtohun èlò èyí tí wọ́n ní ìwọ́de ìfẹ̀hónúhàn ọ̀hún yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní títí di ọjọ́ kẹwàá nínú oṣù kẹjọ ọdún èyí tí a wà nù rẹ̀ yìí. Ọ̀gẹ̀nẹ̀ ni ọ̀rọ̀ náà ayé sọ̀rọ̀ lásán ni ó ní kò sí nǹkan tó kan Peter Obi bí tí hùn kó kéré mọ́tò nítorí wípé ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà òun ni Peter Obi ló mú lọ́kùnkúndùn o. Ó ní ìwọ́de ọ̀hún kì í ṣe nǹkan tó jẹ́ wípé ó bò fún oníkálukú. Ó ní gbogbo ọlákùkù ti mọ̀ wípé nǹkan ò fara rọ mọ́ lórílẹ̀-èdè yìí. Ó ní nǹkan tí wọ́n ohun èlò kì ò ṣeé kọlù lọ́wọ́ tá a wà yìí bẹ́ẹ̀ sì ni lebi ń pa ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà. Ó wá ní nípa ìdí èyí ohun tó ń ṣẹlẹ̀ yìí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó lówó àtọlọ́rọ̀ òun ni ọ̀rọ̀ òun kàn ó. Lákòótán nínú ọ̀rọ̀ Ọ̀gẹ̀nẹ̀ ó ní òun pe àwọn ẹ̀yà Ìgbò láti jìnnà sí ìwọ́de ọ̀hún kí wọ́n má ṣe lọ́wọ́ sí o kí wọ́n jìnnà kí wọ́n sì ta kéré o sí ìwọ́de náà nítorí pé ìwọ́de ọ̀hún ó ṣeé ṣe kí àwọn ènìyàn kí wọ́n fẹ́ fi ṣe ìkọlù àti wípé òun rọ gbogbo àwọn ẹ̀yà Ìgbò láti dáàbò bo dúkìá àti ẹ̀mí wọn kí àwọn jàǹdùkú kí wọ́n má bàa kọlù wọn láti kó wọn ní dúkìá lọ. Ìròyìn fẹ́lifẹ́li tẹ̀síwájú. Àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ké sí ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n tètè bá wọn gbé ìgbésẹ̀ lórí àwọn òpópónà gbogbo eléyìí tó ti di kòtò ọ̀run èyí tí ọ̀kadà ẹsẹ̀ kẹ̀kẹ́ márúwá tòun ti mọ́tò ò ṣe gbà mọ́ pàápàá jù ìnira èyí tí àwọn olùgbé agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ń kojú o lásìkò òjò èyí tí a wà nù rẹ̀ yìí pẹ̀lú bí kòtò ọ̀hún bó ṣe di ẹgẹrẹmìtì kòtò ọ̀run fún àwọn ọkọ̀ àti fún àwọn ẹlẹ́sẹ̀ láti gbà pàápàá jù àwọn olùgbé agbègbè Pákùrọ̀ àti Àjùmọ̀ní tó fi mọ́ agbègbè kan tí wọ́n ń pè ní àwọn agbègbè kan tó kù ní ìpínlẹ̀ Ògùn pàápàá jù bí agbègbè Àkútè bákan náà Ṣàjẹ́ Ẹlẹ́gà tó fi mọ́ àwọn àyè tó kù ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ké sí gómìnà Dàpọ̀ Abíọ́dún. Wọ́n ní kó dákun dábọ̀ kí wọ́n bá wọn wá wọ̀rọ̀ kò fi ṣàdá lórí àyè tí àwọn òpópónà ń wà wò. Wọ́n ní òpópónà ń ṣe ìfàsẹ́yìn fún lílọ bíbọ̀ àti ètò ọrọ̀ ajé ó tún ṣe àdínkù fún ìdàgbàsókè agbègbè wọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ní òwò kan sí kejì lágbègbè ọ̀hún ni wọ́n ti palẹ̀mọ́ kúrò ńbẹ̀ láti lọ sí àwọn àyè àti ìlú eléyìí tí ọ̀nà tó ti dá o. Wọ́n ní nípa ìdí èyí nǹkan wọ̀nyí yóò máa ṣe ìfàsẹ́yìn sí ìpínlẹ̀ Ògùn
àti agbègbè rẹ̀ lápapọ̀ wọ́n wá ké sí Dàpọ̀ Abíọ́dún tí ṣe gómìnà wọn wípé kí wọ́n tètè bá wọn wá ìgbésẹ̀ èyí tí wọ́n yóò gbé lórí àwọn ọ̀nà náà lórí ìṣòro tí wọ́n ń kojú lásìkò òjò èyí tí a wà nínú rẹ̀ yìí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Michael Adébáyọ̀ Ọláyínká tí gbogbo èèyàn mọ̀ sí Rúgà, òun mà ń ló ti gba àwọn ọkùnrin lámọ̀ràn láti má ṣe padà fẹ́ ọ̀rẹ́bìnrin wọn tàbí ìyàwó tó bá kọ̀ wọ́n sílẹ̀ lórí wípé ó ká ọkùnrin ọ̀hún wípé ó ń ṣe àgbèrè. Ó ní ó léwu gan ni o, nítorí wípé bí ogún bá jẹ lọ ó di dandan kí ọgbọ̀n kó jẹbọ̀ ní obìnrin, irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ni ó fi ọ̀rọ̀ ọ̀hún ṣe. Ó ní pẹ̀lú ìrírí àti òye tó ń ti àwọn ìwádìí èyí tí òun ṣe, gẹ́gẹ́ bí Rúgà ti sọ, ó ní ọkùnrin èyí tó bá ń ṣe àgbèrè tàbí òwò ṣìnà èyí tí ìyàwó ilé rẹ̀ tàbí ọ̀rẹ́bìnrin rẹ̀ tó sì ka lọ́wọ́ méjèèjì báyìí ń lójúkojú ó ló sunwọ̀n fúnrú ọkùnrin bẹ́ẹ̀ láti tẹ̀síwájú kó má ṣe fẹ́ irú obìnrin bẹ́ẹ̀ mọ́. Ó ní bí bẹ́ẹ̀ kọ́, ó ní irúfẹ́ obìnrin ọ̀hún yóò rí dájú wípé òun náà san ẹ̀san padà léléyìí tó sì ní ewu fún ìrìnàjò irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀, nítorí pé ọ̀nà méjì ni, bí ò bá mú ìjà wá ó ṣeé ṣe kó mú ẹ̀mí dání, gẹ́gẹ́ bí Rúgà bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde sórí ìkànnì ayélujára rẹ̀ èyí tó fi gba àwọn ọkùnrin lámọ̀ràn láti jìnnà sí ṣìnà àti ìwà búburú míì ní ṣíṣe eléyìí tó lè mú wàhálà dé bá ìrìnàjò ayé wọn pẹ̀lú ọ̀rẹ́bìnrin tàbí ìyàwó wọn. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní dì. Fúnmi Adélúgà lẹ́nu tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire ayọ̀ Ọlọ́run kò ní fi wálẹ̀. Àṣẹ o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.